أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. أن في لدي أسكو إكراوا ولو كيكي البركة kíkí ìfẹ́, kíkí àlàáfíà, kíkí tó ní àánú Ọlọ́run àtorí àjẹ́ǹjẹ́ tán rẹ̀ nínú. A fi ń kíra wa gbogbo ìkáyè tọ́lọ́run bá ti kádàrá ká máa gbóhùn ara wa lórígun mẹ́rẹ̀ẹ̀rin ibi tọ́lọ́run bá ti kádàrá rẹ̀. Àánú Ọlọ́run àti ìkẹ́ ọlọ́mọdé ọ̀fẹ́ nìkọ̀ọ̀kan wálẹ̀. Mo ṣàdéhùn ọ̀rọ̀ kan níjọ́ tí mo wá sọ̀rọ̀ bí ọ̀sẹ̀ tó lọ. So ìní jẹ́ kí fídíò yìí ogun torí àsìkò ìṣá inshallah ta'ala. Ìtorí ẹ̀ ní ó jẹ́ kí n lo application tí mo máa ń lò láti lè máa fi gbé àwọn fídíò kéékèèké jáde. Ní fídíò kankan tí mo fẹ́ display lónìí. Àyàfi tí mo bá pàdé nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí, mo kàn fẹ́ kàn mọ́ sí nǹkan kan ńbẹ̀. Lẹ́yìn tí ẹ̀ màá sì máa, and I will try to go straight to the point inshallah. Point ẹ̀rọ kan náà ni mo mú wá fún Sheikh Suleiman. Kí wá ní reason tí mo fi ṣe ikhtiyaru hadha al-mawdu'? Ẹ̀dàkùn àwọn tàbá ń wọlé ẹjẹ́ ń confirm máìkì ẹ̀dàkùn sí ń sọ̀rọ̀ mẹ́. So nínú àwọn tí wọ́n dá nẹ́tíwọ́ọ̀kì rúrè. So nínú àwọn tí nígbà tí wọ́n ń kí àwọn èèyàn pé ẹ kú àdúrótì, Ọlọ́run kádàrá kí orúkọ mi ó jẹ yó ń bẹ̀. So àwọn wá ní láti máa challenge mi pé báwo ló kọ mi ṣe débẹ̀ nígbà tí Sheikh Suleiman Onikijipa mufti diyari Ìlọrí báwo ló kọ mi ṣe débẹ̀. Lóòótọ́ ọ̀nà tó kọ mi gbà débẹ̀ iṣẹ́ kan ni bayni wa bayna rabbi tó wà láàrin èmi àtọba tó ní mí tẹ́ẹ̀ lè rí fídíò kẹ́kẹ́ tí mo ṣe lórí ẹ̀yàn. So àmọ́ wù mí kélé ọkọ̀ jẹ́ta gbangba kí mẹ́sẹ̀jì yẹn direct sọ́dọ̀ àwọn tí wọ́n máa gbé information mi dọ́dọ̀ mufti diyar. So Al-Amani Aribidesi bí n bá tún ṣe sọ lálẹ́ yìí náà ẹ̀dàkọ̀ ẹ̀tún fetí ìfẹ́ gbọ́ àmbẹ̀bà adédàkọ́ bá ní sanyí lẹ́sàn dáadáa. Ẹlẹ́ẹ̀kejì mo bẹ̀ gbọ́ àwọn ọmọ ìyá àwọn olólùfẹ́ tá a jọ máa ń pàdé pé wọn ò tiẹ̀ rí notification kankan pé mo fẹ́ ṣe program. So mo sáré opportunity kan onídẹ̀ tún jẹ́ yọmọ tòlátà. So ọ̀rọ̀ mi àkọ́kọ́ tí mo kọ́kọ́ bá pàdé kí n tó wá sọ̀rọ̀ mufti ẹja gbọ́rọ̀ ní ẹnu. So tá a bá ní tanra wa nínú àwọn tí àwa tá a jọ́dọ̀ kí n má ti sọ pé àwa tá a jọ́dọ̀ súnnà torí pé bákan làwọn náà ṣe wà kadhalika kuntu min qablu famanna Allahu alayya. So bákan làwọn náà ṣe wà tẹ́lẹ̀ kó tó di pọ́lọ́ ń kádàrá ká máa ṣe súnnà Nabi sallallahu alayhi wa sallam. So bá yẹ pé bá a ṣe wà tẹ́lẹ̀ lánàá náà la ṣe wà lónìí nínú àwọn tá a máa pè láṣáájú wa inú àwọn mufti wa. Nínú àwọn tá a máa pè láṣáájú wa inú àwọn àfáà tí mo fẹ́ play ọ̀rọ̀ wọn yìí. Kódà irú ẹ̀ nírú àwọn kọ̀ọ̀kan náà àwọn tó ń kálukú náà ti mọ̀ wọ́n tẹ́yí àsìkò nígbàmí àti mọ̀dákọ̀. Àmọ́ walillahil hamd nírú dédé àsìkò tá à ń sọ̀rọ̀ yìí tí èsè wípé ní bóyá agbẹ́rin ibì kan náà lájọ́ ń tọ̀ èmi ń tẹ̀ lójú ọ̀nà ibi Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ní kí ọmọ nìyàn tó jẹ́ mùsùlùmí ó fẹsẹ̀ lé tó bá dẹ́dà sí pa wá láṣẹ pé man yuti'ir rasula faqad ata'a Allah. Ẹ bá ti tẹ̀ láṣẹ Ànábì ló tẹ̀ láṣẹ Ọlọ́run. Ibẹ̀ làwa dúró sí. So àwọn kan ń bẹ wọ́n ń tẹ̀lé àṣẹ tí Sheikh Ibrahim bá pa wọ́n. Àwọn kan ń bẹ wọ́n ń tẹ̀lé àṣẹ tí Sheikh Abdul Qadir bá pa wọ́n. Àwọn kan ń bẹ wọ́n ń tẹ̀lé àṣẹ Sheikh Ahmad Tijani. In short àwọn kan ń bẹ àwọn shuyukh wọn ni wọ́n ṣe kíni ni wọ́n ń tẹ̀lé.
nígbà tí ahlu sunna ń tẹ̀lé àwọn wo tí ń tẹ̀lé orí pa Ànábì wa Muhammad àtàwọn sàhábà rẹ̀. Ọlọ́run sì ní wa man yushaqiqi rasula min ba'di ma tabayyana lahul huda wa yattabi' ghayra sabilil mu'minin nuwallihi ma tawalla wa nuslihi jahannam wa sa'at masira. Gbogbo ẹni tí bá ń ṣe fanfa pẹ̀lú Ànábì tí ń lọ́rọ̀ mọ́ Ànábì lọ́wọ́ tí ó dó bí Ànábì ni ó dó sí min ba'di ma tabayyana lahul huda, nígbà tó náà má ti fojú hàn. Inú àwọn àyà tó clear sí wa pé kò sáwọn fi ìjẹni nípa mú yàn ṣe nǹkan kan nú ẹ̀sìn, ẹ ṣàlàyé ẹ̀sìn fún yàn. Tí ṣàlàyé nìkan ni tànàbì náà Ọlọ́run ní wa in lam taf'al fama ballaghta risalatahu wallahu ya'simuka minan nas. Ẹ̀yẹ kàjíṣẹ́ ti yín ni lasta alayhim bimusaytir. So mo kọ́kọ́ sọ àwọn ọ̀rọ̀ ìsíwájú kẹ́ lè gbọ́ yé pé a lè jọ wà láyé kájọ máa lò sẹ̀mí ayé lọ. Ọ̀gọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ń kílèmù kájọ máa pera mùsùlùmí, ọ̀gọ̀rọ̀ yín lẹ́ ṣe mùsùlùmí. Àmọ́ ẹ̀rẹ́ ni máa pè yín sákìyèsí pé ìṣe mùsùlùmí. Tá bá ń ka tírà tẹ́ bá ń gbọ́ tá àfáàlù súnnà tá bá láwọn ń ka tírà Sheikh Muhammad bin Abdul Wahhab. In tí wọ́n rí ń bẹ̀ náà ni pé bàbá yẹn kọ tírà, tẹ́ bá lọ ka àwọn tírà àwọn kìtàbù tawhid àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ rí pé ọ̀rọ̀ kan, áyà kan, hadith Ànábì kan. Kéde pé wọ́n mọ́rọ̀ fẹ́ nú wa gbogbo àwọn táwọn èèyàn ń sọ nípa wọn pé èèyàn pa ọwọ́ mi olóore ju kíníkà Ànábì lọ. Àwọn sọ àwọn èèyàn tí wọ́n lẹ̀ mọ́ láti lè fi bókọ rẹ̀ jẹ́. Gẹ́gẹ́ bá náà ṣe ń bá pàdé láwùjọ lónìí tí ó pé gbogbo ẹni tó bá ti dúró tòdodo kó fẹ́ máa sọ dodo, àwọn èèyàn rẹ́dí àti hun nǹkan jọ láti fi bókọ rẹ̀ jẹ́. Ẹniyàn ní ó wá lọ dúró lábẹ́ gbólóhùn arákùnrin kan tó wá bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ó ní wa Ànábì qul li fil islami qawlan la as'alu ahadan ghayra. Torí pé nú àwọn tó bá àwùjọ jẹ́ lónìí, ẹ wá ṣàdúà lé mi jọ Sunday, ẹ wá bá ń ṣàdúà ẹ̀kan lóṣù, ẹ wá máa ka Kùránì lọ́dọ̀ mi. Ìlànà èèyàn mójútó, wọn ò mójútó ní ti ń ṣe lójú ayé Ànábì táwọn èèyàn ó tíni àjò wá bá Ànábì pé wà Ànábì ṣe wá sí fún wa. Bá wa sọ̀rọ̀ Ọlọ́run, ìyẹn ló bí gbólóhùn àwòsíni tánàbí ń sọ fárákùnrin náà pé la taghdab má ṣe máa bínú wá tó ṣe fún un, ó sì wá láti ìlú rẹ̀. Arákùnrin náà wá bá Ànábì pé qul li fil islami qawlan, mo fẹ́ kó sọ̀rọ̀ kan fún mi nínú Islam yìí, la as'alu ahadan ghayra, tí ní bẹlòmí lẹ́yìn rẹ̀. Kí l'Ànábì sọ fún? Ànábì ní qul amantu billah, máa sọ pé nígbàgbọ́ sọ́lọ́run thumma istaqim, lẹ́yìn náà kò dúró dédé. Istiqamada àṣeyàtọ̀ ń bẹ láàrin al-imanu wal-istiqama. Ìyẹn lè ní imani kọ́mọ̀ ní istiqama. Àìní istiqama lẹ́ntẹ́ ma rí ní mùsùlùmí títún lọ bòmí, títún lọ dé nǹkan mí mara, títún lọ pókọ àlìjànú, títún lọ sàwọn nǹkan mí. Al-imanu yazidu wa yanqus, lásìkò tí imani bá dínkù yẹn, istiqama náà já tẹ̀lé, lásìkò tó bá lékún istiqama ó tẹ̀lé. Innal ladhina qalu rabbuna Allah thumma istaqamu tatanazzalu alayhimul malaikatu alla takhafu wa la tahzanu. Imani nìkan ò lè ṣiṣẹ́. Bí imani ó bá tiẹ̀ ṣiṣẹ́ láwọn ìlú mi kése bí ilẹ̀ Yorùbá. Ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ti bà nǹkan jẹ́ ilẹ̀ Yorùbá láwọn àfáà lánàá tẹ́lẹ̀ tó fi dòní ọ̀la náà lẹ̀rú ń bà wá yìí nísìn pé kí ló tún fẹ́ ṣẹlẹ̀. Ẹ wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àfáà yìí. Àfáà àgbà ni wọ́n o, ẹ̀rí pé mo ti sọ ìyìn yẹpẹrẹ wọn o, mo kàn fẹ́ clear nǹkan kan náà ọ̀rọ̀ wọn bì ni o. Kì í ṣe pé mo fẹ́ mọ̀ gbé fídíò wọn wá àbí mo wallahi mo ṣe tan data báyìí in tí Facebook mi kọ́kọ́ gbé wá ní fídíò wọn ni o, in láníyàn kí mo fẹ́ wá play fídíò ẹnìkankan lónìí wallahi lazim. So àmọ́ in tí tó ṣẹlẹ̀ ń bí ìbẹ̀rẹ̀ fídíò yìí mo ti gbọ́ lẹ́nu wọn severally, àtẹnu àwọn ọ̀dọ́ láwọn kéékèèké àtàwọn tó jẹ́ bí sẹ́ẹ̀tì wa àtàwọn tó tún jọ àwọn náà lọ díẹ̀ kákan pàkíyèsí ni. So tó bá ṣe wípé ní wọ́n sì máa gbé kọ́ mi dì sí ni mo lè pè wọ́n lórí fóònù, àmọ́ nígbà tí mi sọra stanley kẹ́ ti ọkọ̀ wáyé láwọn ìgbà kan ló jẹ́ pé tí n bá pè wọ́n sábà gbé kọ́. So èmi dẹ̀ ní lórí mídíà èmi ò wá ẹntájọ mọ́ wọléwọ̀dé ń bẹ̀, ìtẹ́mi wá ń bẹ̀ ni kémi náà róríire mi ṣe kí n rí ìdáyà Ọlọ́run, ìdáyàtu tawfiq, kí n látọ̀dọ̀ Ọlọ́run. Ìtẹ́mi náà bá sì gbọ́ ń bẹ̀ kó máa jẹ́ ìdáyàtu ad-dalalati wat-tabyin wal-irshad látọ̀dọ̀ tèmi náà àti lọ́dọ̀ àwọn míì tọ́lọ́run bá tún kádàrá. Ẹ wá gbọ́. Mo fi Al-Qur'ani búra. Mo ṣe wà yìí ní tó mú mi gẹ́lógótò mi tí fi mo fi Al-Qur'ani búra. Mo ṣe wà yìí ní tó mú mi gẹ́lógótò mi tí fi dẹ́rù mo fi Al-Qur'ani búra. Mo ṣe wà yìí ní tó mú mi gẹ́lógótò mi tí fi dẹ́rù sọ kẹ̀kẹ́ oníṣòrótù. Tàbí kí n sọ, dókítà sí kí n sọ, oníṣòrótù. Tàbí wọ́n á sí mi kọ́ gbóná jẹ́ níbọ̀dì lọ. Àmọ́ yẹ́ kọ̀kọ́ máa ẹ̀wọ̀n ẹnìkan tó wọ́n fún mi ní owó lóṣooṣù. Ó kéré jù 5 million. Ìdárò sọ gẹ́gẹ́, ó fi Al-Qur'ani búra. So
gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ síwájú opinion tí wọ́n ní opinion tí wọ́n sì lẹ́yìn ìkéré lórí nǹkan rẹ̀ opinion tí wọ́n láti àpò ara wọn ó bá ṣe wọ́n ṣe lè sí Islam wọn. àmọ́ tẹ́mi ká bẹ́ẹ̀ kílẹ̀ ń bẹ̀ ni mo fi alukurani búra èèwọ̀ ní fún mùsùlùmí tí ń kírun tó sì fẹ́ kọ́ lọ́wọ́ gbà li'anna man halafa bi ghayri Allah faqad ashrak. so ẹ máa àwọn nǹkan tó bá jẹ́ nǹkan tó desperate bẹ́ẹ̀ yẹn ẹ máa pa àwọn èèyàn sákèésí ẹ o mo jẹ́ àfa àgbọ̀ kan o wọ́n lè máa lọ ọbẹ̀ ń gbogbo ìgbà mo lè gbé fídíò wọn tó jẹyọ kan ju méjì ju mẹ́ta lọ tí wọ́n máa sọ̀rọ̀ yẹn consecutively pé mo fi kùránì búra kọ̀kọ̀rẹ́ tí ó mùsùlùmí èfi nǹkan mí búra fi Allah. Ànábì ní man kana halifan falyahlif billah aw liyasmut. ẹni tó bá fẹ́ búra nù yín tó fẹ́ búra lórí nkẹ́kẹ́ falyahlif billah kó búra pẹ̀lú ta ní Allah aw liyasmut àbí kó dákẹ́ mọ́kàfihàn correct àárín ni. gbogbo àwọn nǹkan míì tí wọ́n sọ níwájú ẹ̀ nípa yí pé àwọn ò lè gé sókòtò àbí káwọn ọ̀rẹ́ tí wọ́n máa fáwọn 5 million opinion wọn ni. so olilayi alhamdu ní ìsìn àwọn òrèjì kẹ́nìkẹ́ kó fún alówó tá a fi gbọ́ bẹ́ẹ̀ pé ọba adẹ́dá ní kẹ́ gbọ́rọ̀ sáà nẹ́bì lẹ́nu ànábì sí ní tóun fẹ́ ní kí sókòtò yọmọ wọlé. so ní ntọ́ bá láàkáyè lọ gan àdẹ̀lílù àlàákílì tẹ́ bá gbé kalẹ̀ gan kódà kẹ́ bá àwọn ìyàwó yín léèrè kí sókòtò yọmọ wọlé ló pé wọn torí gbà tí wọ́n bàbá yín fọ̀ débi pé ẹ máa ṣe ẹ sì máa gbalada tí ẹ bá wà ní ṣe báwọn míì tí ẹ ṣe mùsùlùmí náà ń gé àníyàn ni ó jẹ́ ọjì ń bẹ̀rùn al-umuru bima qasidiha àníyàn wo làwọn fi ń gé tiwọn àníyàn wo làwọn fi ń gé tiwa àwa ń gé tiwa nítorí tí ọlọ́run ní faman kanat hijratuhu ànábì ní faman kanat hijratuhu ila Allah wa nínú hadithi abi hafs umar ibn al-khattab radiyallahu anhu muttafaqun alayhi ní hadithi náà fẹsẹ̀ nílẹ̀ ẹni bá ṣe pé gbogbo ohun tó ń ṣe láyé rẹ̀ lillahi wa rasulihi fa hijratuhu ila Allah wa rasulihi èèyàn sì ní ṣe nǹkan torí tọ́lọ́ àti tànàbì àfi tó bá láṣẹ inú al-Qur'an tó sì láṣẹ inú sunna nabi sallallahu alaihi wasallam. ọ̀rọ̀ mi ìṣẹ́jú díẹ̀ tó kù. Bàbá mufti ipò bàbá wa lẹ́wà ọlọ́run ní kájọ sí ọ wà látọ̀dọ̀ ẹni tó jẹ́ bí ọ́nkù wọn yẹn ní ọmọ àbúrìdọ́ wọn ní àfáà wa kátà ń pè ní Abdul Hafiz àjọ pàdé ní àjò ní Emirates ọlọ́run sì ní àjọ máa ṣe dáadáa ẹ dákọ̀ àwọn tàwa wà ń bẹ̀ mo fẹ́ wo ṣé nẹ́tíwọ́ọ̀kì yẹn ò dàrú. ẹ̀dàkọ̀ àwọn tàbá wà ń bẹ̀ bá wo nẹ́tíwọ́kì yẹn sí kò dàrú. àwọn dà pé kò dàrú ọlọ́run ní jẹ́ ó dàrú so ọjà máa bá lórí èdè. so nínú àwọn ibi tí àtijọ́ ń pàdé díẹ̀díẹ̀ tájọṣe dẹ̀ ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ àmọ́ kìí ṣe àjọṣe onítímẹ́sì àjọṣe kọ́díálì kákà pàdé kásìkíra so lẹ́yìn ìgbà yẹn a tún pàdé Nàìjíríà along the line náà lọ́lọ́run tún ní kí n pàdé pẹ̀lú Arìbìdésí Àlàmání ọlọ́run tún ní kí àjọṣepọ̀ máa lọ so ibẹ̀ ni àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ti máa wáyé láàrin ara wa tí wọ́n sì máa fi mí lọ́kàn balẹ̀ pé àwọn máa tébù rẹ̀ síwájú Sheikh Suleiman tí wọ́n sì máa reason sí àwọn nǹkan kọ̀ọ̀kan ọ̀nà ibi tó wá gbà kẹyìn mi ni pé gbólóhùn àwọn ọ̀rọ̀ tí mo ti sọ sẹ́yìn mo kó jẹ ibi tọ́rọ̀ ti kẹ̀mí nù torí pé ńgbà náà frustration pọ̀ lórí láàrin ara wọn bàbá àwọn ọ̀rọ̀ kan ń bẹ tẹ́ ẹ ti sọ sẹ́yìn tó yẹ pé téèyàn bá kú sórí ẹ̀ èèyàn ní bọ́lọ̀ ń dáadáa o in tí ó sì dáa jù náà ni kéèyàn ó ṣẹ́rí padà áyà tí mo fà fún wọn lọ́dún náà ilé gbàgbé áyà náà ni pé kadhalika kuntu min qablu famanna Allahu alayya ọlọ́run sọ bẹ́ẹ̀ fáwọn ìjọ kan pé kadhalika kuntum min qablu famanna Allahu alaykum ẹ̀yin náà ti fìgbà kan ríra dáradá tẹ́lẹ̀ tó bá dẹ́dá ṣàánú yìí mo sì ń fi wọ́n lọ́kàn balẹ̀ ńgbà náà pé al-islamu yahdimu ma qablahu aw yajubu ma qablahu gbogbo ọjọ́ téèyàn bá ti lóhun di mùsùlùmí fọ́lọ́n torí pé tí ń pè ní ìsìláàmù ní kéèyàn ju in tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ó dálẹ̀ fọ́lọ́n pé torí ta ló fi jùúlẹ̀ torí tọ́lọ́n. reply sì wá sọ́dọ̀ mi náà gbà náà pé pẹ̀lú ògùn ọlọ́run báwọn ṣe ń gbẹ̀ yìí iṣẹ́ ọmọ wáyé lórí ẹ̀ gbogbo tí mo ń sọ yìí ni mo ní ọ́dí rẹ
so àmọ́ bí tí pọ́ǹtì tèmi lọ ń bẹ̀ ní èmi kàn fẹ́ dì mú ni mi ò ní problem pẹ̀lú ẹnì kankan yóò sì wù mí kí àwọn tí ìfẹ́ bá ń bẹ létí wọn náà ní kí wọ́n gbọ́ nínú àwọn tí wọ́n jẹ́ olùtẹ̀lé Sheikh Suleiman so ẹ wá jẹ́ ń fa àwọn kẹ́kẹ́ hàn yín tí mo fi wò pé ẹ ti ń gbé kinní lọ ju bí ó ṣe ẹ̀kọ́ lọ nínú ẹ̀rí ẹ̀wọlé ẹ ti rí so wọ́n lọ gbé fọ́tò Sheikh Suleiman wá wọ́n wá lo AI wọ́n fi wé àdómọ́ wọn so ẹnìkan wá béèrè pé ẹ̀yin náà alábòsí ni wọ́n dákọ̀ yín kí lójú sí Islam fi wọ̀rọ̀ àdó ó ń kálukú mọ̀ pé gbogbo alùsùnnà pátá gbogbo àwọn tẹ́ẹ̀dí tí wọ́n dákọ̀ ni wọ́n ti ní aspect kọ̀ọ̀kan tí bóyá wọ́n fi dá sọ̀rọ̀ yìí ọ̀nà tẹ́mi gbà fi dá sí ní kọ̀kọ̀ ilé mi ń sọ wallahi lazim sì lè rí fídíò kankan tí mo ṣe lórí ẹ̀ ọ̀rọ̀ abẹ́nú ọ̀rọ̀ orí fóònù ni tọ́lọ́n sì ní kó ṣe sóore ẹ wá dákun sí Suleiman ní tí mo kàn fẹ́ ràn yín létí rẹ̀ ẹ kàn flashback lèmi kàn fẹ́ ràn yín létí lálẹ́ pé ẹ kàn ronú lọ sẹ́yìn ẹ kàn dára yín padà wá sẹ́yìn pé ńgbà tí ẹ ń jagun gíga ìgbà tẹ́ ń jagun agbára ayé tí pé ń kálukú náà wà nílẹ̀ rẹ̀ kó tó di pé Islam tanná súnà sínú ẹ̀mí wa àwọn náà wà nínú ẹni tí wọ́n bá wọn dásà pé wá míyàn bá galáyé yóò sáré lóòótọ́ lọ́lọ́wọ́ kádàrá káwọn sáré rí àmọ́ àrìn pẹ̀lú àwọn tí ń sa tá a sì mọ́ tí ń bẹ lábẹ́ sísá rẹ̀ ẹni tí ó sọ pé òun ò sòògùn tó lóun jogún àwọn nákàlé àti nákàlé àtòògùn tí wọ́n ń sànlẹ̀ Yorùbá kò sí yàtọ̀ láàrin méjèèjì kò sí yàtọ̀ kankan láàrin méjèèjì ẹ wá flashback sẹ́yìn èyí ọ̀rọ̀ tẹ́mi kan wá sọ lálẹ́ ní ráńpẹ́ kó tó di pé mọ́jọ́ mi láti wá fẹ́ lójú àwa èmi bí ẹnìkan ní tí yóò tún kù mí kù wájọ́ náà lálìkìyámà ìmọ̀ nǹkankan ń pa yín tó ní ṣe pẹ̀lú ìyún àmọ́ tí mo mọ̀ ń pa yín làwọn ǹtẹ́ máa ń sọ jáde òun náà mo sì fẹ́ kán mọ́ sí nígbà tẹ́ ti ń bọ̀ wá sásẹ́yìn ẹ ti gbìyànjú nínú àwọn àfà tí wọ́n máa ń lọ prógráàmù láì ṣe pé tí mídíò gbé wá àti kẹ́sẹ̀tì ń gbà náà pé bàbá yìí bíìlì wa ká tó wá ẹwà nù wọn nínú àwọn àfà tí wọn ò fi ẹ bá mi ta kẹ́sẹ̀tì mi kí n lè bá jáde káyé ó lè mọ̀ mí àbí kí n lè bá ló lọ ẹwà nù wọn ìtawà mọ̀ ń gbà náà ta mọ̀ yí wọ́n ni pé ẹ parí lẹ́kṣọ̀ ẹmọ̀ lọ́n tí àwọn èèyàn ni wọ́n máa ta kẹ́sẹ̀tì yẹn tí wọ́n máa ti bẹ̀rẹ̀ lówó tí ń bá rí gbogbo nǹkan kan inú àwọn orí pátáwà bá nígbà táwà wọ Egypt ìkan náà ọtí dàfà gbà ní ìsìn Sheikh Suleiman ọmọ Abẹ́òkúta ni wọ́n fi nǹkan kan lọ́lẹ̀ ńgbà náà tọ́lọ́ ń lò yín sábàbí rẹ̀ nǹkan náà ti rúwé ó ti dọ̀rọ̀ ó ti dọlá fáfáà náà ń kẹ́rò lónìí báwo yẹn ṣe wá ń jẹ àǹfààní lára yín gbà náà nù tẹ́ẹ̀sì wọ ẹ̀yìn wò débi pé ẹ fẹ́ gba nǹkankan lórí ẹ̀ ẹ má dìímú báwọn àwọn tí mò ń sọ gẹ́gẹ́ pé mò ń yìn yín o mò ń dá yín padà sẹ́yìn kẹ́ ẹ lè bá àmọ́ ibi tẹ́ẹ̀ ti gbé ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ẹ gbọ́dọ̀ fi ìsọ̀kalẹ̀ dúpẹ́ fọ́lọ́run lórí pọ́lọ́run fún yín lẹ́mìí gígùn dìsìn ìmọ̀ bí àwọn èèyàn ń bẹ pẹ̀lú mi àwọn tí ń bá gbèsè ayé wọn bọ̀ tá a bá ní a máa rán wọn létí intólélógún ọdún nígbà tí ìkọlù ń wáyé láàrin àwọn àtàwọn àgbààfà àwọn ọ̀dọ́ ẹgbẹ́ wọn àtàwọn tó kéré sí wọn bàbá ni a máa ka díẹ̀ ń bẹ́ a máa ka àwọn Sheikh afábìlẹ̀ olódò a máa ka àwọn afáhásán Saruk a máa ka àwọn mọ́fà a máa ka Sheikh Buhari Musa a máa ka bàbá wa níbàdàn bí àbájá ní Bello àmẹ́ọ̀kẹ́ táà fi ń bá yín dúpẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá ń kà yìí lọ́lọ́run ní kẹ́ ẹ padà tó jọ lájọṣepọ̀ tẹ́ ẹ padà jọ ṣe dáadáa bá àmọ́tẹ́nì kankan àmọ́tí bàbá àjà ní Bello ó sì ní ń tọ́jọ fàǹgbà náà bàbá náà padà dá yín lóhùn lórí ń tẹ́ ẹ sọ nígbà náà tẹ́ ẹ sọ̀rọ̀ yẹn tọ́ẹ́pẹ́ mi yín ti bọ́ ńgbà náà ipò owó lẹ́wà wájú Ọlọ́run lónìí ọba tó jẹ́ kẹ́mi yín ó gùn ni mo fẹ́ kẹ́ ẹ rántí ẹ̀ ni mo fi ń sọ̀rọ̀ yìí lálẹ́ tẹ́mi yín ọba gùn ni ẹ máa flashback irú àwọn tí wọ́n ti gbọ́rọ̀ lẹ́nu yín tí wọ́n sì wà nírú orí pa yín gangan tó yẹ pé bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ ni wọ́n ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn harakati náà làwọn náà ń lò kódà wọ́n mú yín tán yẹ́yẹ́ débi láwàní wọ́n mú yín tán débi kámọ́ fi tẹ̀sùbá àkọ́ ọrùn ọwọ́ èmi tí mo bá yín sọ̀rọ̀ yín náà wà náà lọ́ra tẹ̀sùbá ńgbà náà nígbà tí màlẹ́ oríire ò tí tàn sínú ayé wa alọ́ra tẹ̀sùbá ńgbà náà pé táàbá rí mọ́kọ́ bẹ́ẹ̀ ni ṣe ń ṣe wá sí ìhùwà káàná ọmọ ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá lónìí sì ní ìntẹ́ fi lọ́lẹ̀ láwùjọ àwọn alálàáfà níbi ìmọ̀ kamùkọ́ dímọ̀ kan tó bẹ̀rẹ̀ wá sí àléyọsẹ̀ yín kò ń bẹ̀ o gbogbo àfà àtẹ́bárí tí ń ka Kùránì kó tó bẹ̀rẹ̀ wá sí wọn gbọ́dọ̀ mú yín ju 1 to 2 lọ àwọn àdàbíyà ní káwọn kọ́kọ́ ka orin
káwọn tó bẹ̀rẹ̀ wá sí tí bàbá wọn wà sí àgbáyé káà lè mú ọjọ́ 1 to 2 lọ́mbẹ́ ọlọ́mbà ní gbàgbọ́ wọn. Bàbá Mufti mo fẹ́ kẹ́ ẹ dára yín padà sáwọn ẹgbà yìí níjọ́ tẹ́ ń dictate ojú màálù mẹ́rìndínlógún àwa mọ̀ nínú àwọn ọ̀rẹ́ tó dàn ó ń gbà náà ọmọ di owó lóòótọ́ ó di owó tuntun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ àmọ́ ńgbà tó di owó tuntun yìí owó ìwá jẹ́ half lọ́dún náà tẹ́ni náà sì fi hàn wá tí wọ́n ti gé tí ó túmọ̀ sí pé nkẹ́kẹ́ ń bẹ́ńbẹ̀ tó dín tí ó jẹ́ kẹ́rin náà rí owó náà lódidi ń bẹ́nu àwọn tí wọ́n padà rí ṣe ńgbà náà tí wọ́n náwó náà tí wọ́n ti lo àlìkíyàmọ̀ bóyá wọn ò ráyè túbá ẹ̀mí yín ti ń gùn lọ́wọ́ yìí gbogbo tí ó bá rí ọmọ kojú yín lásìkò yìí ẹ máa dára yín padà pé kálẹ̀mí yín ti bọ́ kó tó dìgbà yín kọ́ kílẹ̀ sọ fọ́nà nígbà tó náà wá jẹ́ kẹ́mi yín ọmọ bọ́ gbogbo tó yẹ kó máa jẹ́ bí ìyà fún yín lórí àwọn kùdìẹ̀kùdìẹ̀ ẹ̀ka àwọn tí ń ṣẹlẹ̀ yìí sí bí ìfẹ́ fọ ẹ̀ṣẹ̀ rẹ fún yín kí ẹ sì má padà sídìí àwọn nǹkan mọ́ nígbà tó lọ́n fẹ́ kọ́ yín máa ṣe ó jẹ́ kẹfẹ́ ní ara yín sọ pé gbogbo táwọn èèyàn ń bú yín sí pé ẹ sọ tí ọ̀dà yìí ẹ kó jẹ́ tẹ́ ẹ̀ bá sọ pé ẹ kó jẹ́ ńgbà náà ni kò bá tún lágbára jù báyìí lọ tó ń ti pẹ́ ẹlẹ́ẹ̀kó jẹ́ àmọ́ náà àwọn àfáà tí ẹ jáde ńgbà náà pé bàbá Mufti èwo lẹ́sẹ̀ yìí kò yẹ kẹ́ ẹ kó jẹ́ inú wọn náà ní yásà táàrù wà. ní ìsìn tí àwọn tí wọ́n wá ń bá yín jà yìí àbí ká sọ pé àwọn tíjà wáyé láàrin yìí tí wọ́n padà ń flashback sáwọn ọ̀rọ̀ yìí ìjọ hàn sáwọn pé alábòsí làwọn tí wọ́n flashback sáwọn ọ̀rọ̀ yìí torí pé ńjọ́ tẹ kọ́kọ́ sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ tí ń fresh èwo ló jáde nínú wọn tó takò yín gbà náà ẹ jọ̀ọ́ mọ̀ ń sẹ́nu kù sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ní o nítorí àti pass message àti pé nítorí pé mo fẹ́ wà time conscious. Bàbá Mufti Diyar ilà àwọn mọ̀ yín sí ọjọ́ tí wọ́n announce yín as Mufti ẹwà bò sí ilẹ̀ Yorùbá ọjọ́ tí wọ́n announce yín as Mufti àwọn ọmọ kọ̀ọ̀kan kọ́mẹ̀ntì náà àwọn tí ń bu yín lónìí pé Mufti gbogbo ayé nìyí àwọn kọ̀ọ̀kan dá wọn lóńgbà náà pé ẹ ṣe Mufti gbogbo ayé Mufti Ìlọrin nìyí àwọn náà ni wọ́n wá sọ pé káwọn yọ Diyar kúrò nínú Mufti yín pé Cairo nìkan ni wọ́n ti ń lo Mufti Diyar kí ló fà á bàbá lágbára omi àwọn náà wà nínú ẹni tó takò yín jọ tẹ́lẹ̀ kó jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àfà tàbá wà àwùjọ lónìí inú àwọn tí mo lẹ́ẹ̀kọlù ìmáàmù Ọ̀fà ẹ ti jọdọ̀ rẹ padà ẹjọ́ ń ṣàjọṣe bàbá Àjàní bá lò yìí kan náà Ọlọ́run kádàrá kí n ti mẹ́ láàrin yọ padà parí káwọn náà tó síra tí ń lọ sáwọn náà máa pé yọ yàbá wọn ọ̀sẹ̀ tí máa ronú kú ẹ máa yá lójijì ni al-mawtu ya'ti baghtatan wal-qabru sunduqul amal nígbà Ọlọ́run tí wàá jẹ́ kẹ́ ẹ lọ fi n tó kù nínú ìṣẹ̀mí ayé yín ẹ lọ fi jẹ́ káàrin èèyàn àtọ́lọ́run wọn dán dandan kọ́ ni àárín èèyàn àtàwọn èèyàn àti rí pé ẹ ti ń gbìyànjú bí ó ti dán wàyídà òrìfà sábàbù bátọ̀ lálẹ́ àjàb in ti ń bíjà àti mọ́ wọ́n ṣe lè máa yìn ọ́ ju èmi tí mo já àfà rẹ lọ in tó bíjà nu ẹ̀yẹ́ wà dó lórí pé Ọlọ́run ló ṣe yín bẹ́ẹ̀ mọ̀ ń dá yín padà sí àwọn ìgbà tẹ́ mọ̀ pé àwọn orúkọ kọ̀ọ̀kan lójú agbo àwọn alifu tẹ̀fìrìdíyà àwọn sàṣà aiu aláwù sàṣà aiu kìnníkan àti àwọn ẹ̀yìn lólobé so sí gbogbo àwọn nǹkan yìí tó wà nù tí ẹ̀ ń sà ń gbà náà nígbà tí ilẹ̀ mọ́ yìí ẹ gbọ́dọ̀ dá gbogbo ẹ lẹ̀ kẹ́ ẹ padà sọ́dọ̀ Ọlọ́run tó ní gbogbo àwọn orúkọ látòkè délẹ̀ gbogbo orúkọ pátá látòkè délẹ̀ ó kọ ẹbọ ni o gbogbo àwọn tẹ́yàn ń pè wọn gbogbo àwọn tẹ́yàn ní kóńkàlùkù máa pè gbogbo àwọn yá dàrmíṣù yá kìíní kẹ̀kẹ̀kẹ̀ Ọlọ́run ní inú sọ́tù Luqman Ọlọ́run ní hádà khalqullah gbogbo àwọn tẹ́yìn tún ń pè ohun tó ọba adẹ́dà dá ni wọ́n àwọn àlìjànú ọba adẹ́dà ló dá wọn òkè ọba adẹ́dà dá wọn ilẹ̀ ọba adẹ́dà dá wọn atẹ́gùn ọba adẹ́dà dá ẹranko igi àti gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ Ọlọ́run ní hádà khalqullah Ọlọ́run láwọn tí mo dánú fa arúni madha khalaqal ladhina min dunihi gbogbo tí ò tó wọn tó ń kálùkù yín pè yí ẹmú táwọn dá wà bali zalimuna fi dalalin mubin gbogbo alábòsí ọ̀nà òǹkálùkù ti sọnù lọ́nà tó jìn ẹ mọ̀ flashback ní tẹ́mi fẹ́ jẹ́ ẹ mọ̀ rántí ni pé oríire ńlá ni pé ọba adẹ́dà fi ẹ̀mí ilẹ̀ fún yín tó jógùn tó báyìí àwọn tí ò tó yín ti lọ wọ́n pe àfáà kan ní Bukhari 2 ọdún tí ń pariwo lójú agbo mo ní fídíò rẹ̀ lọ́wọ́ torí pé ńlá ni àti wá máa play fídíò kẹ̀kẹ́ lálẹ́ inú lọ́dún tó àfáà yẹn ń pariwo wípé bóun ṣe wáyé lẹ́nu àfáà yẹn ni o àfáà yẹn sọ pé
bóun ṣe wà yìí lóhun bóun ṣe wà yìí o ń sọ àwọn gbogbo àwọn Al-Fulani ní bẹ́ńjòkó ń jọ náà inú wọn lù báyìí ni àfáàyè wọn sọ pé ẹ̀yin lẹ́yìn oṣoògùn èmi ń sóògùn tèmi sẹ́yìn pé ọdún tó sọ̀rọ̀ náà làfáàyè ò kó lé ọdún tó fi jáde láyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn mínú àwọn tá a ròyìn pé ní tí ń bẹ lọ́dọ̀ wọn ń jẹ́ lóòótọ́ tí mi sì wà láyé tó dàbí aláìsí tọ́ba adẹ́dàbá wá gbé yín tóbi bó ṣe gbé yín tóbi hun ẹ gbọ́dọ̀ mọ mọ̀lẹ́mí yín pọ̀ wọ́lọ́run kó ṣe yín bẹ́ẹ̀ ni mí mọ̀lẹ́mí yín lèmi rán yín létí lálẹ́ yìí pé bàbá mufti ẹ máa padà ẹ sọra yín kalẹ̀ fọ́lọ́run ẹ wá bí ó jẹ́ pé ní stick fáàrù yín ọlọ́run ni alladina idha fa'alu fahisha àwọn tó yẹ pé ní wọ́n ṣèbàjẹ́ dọ́làmù anfusahum wọ́n ṣàbòyí sẹ́mi ara wọn gbogbo tẹ́ ń sọ láti rúgbà náà dò ní fáhíṣà ní ìbàjẹ́ tọ́yẹ́yẹ́ so ẹ́ rí pé láwọn ìgbà kan àwọn àlẹ́ àmọ́ nílé máa jẹ́rìí rẹ̀ aṣọ̀rọ̀ débi gbólóhùn àǹtàyà sídìkù yá mùsùlùmí di pé istigọ́ọ̀tà ni tó sì jẹ́ pé látòkè rẹ̀ délẹ̀ ẹbọ yẹnyẹn so àrínú àwọn tí ń súnmọ́ yín wọ́n láwọn iṣẹ́ lórí ẹ̀ tó fàtẹ́ fífi bẹ́ẹ̀ ká mọ́ àwọn ń sọ yìí àsọ pé dandan kẹ́ ẹ gbọ́ àmọ́ wà ń sọ kó lè bá jẹ́ pé ní ẹ̀mọ̀ rí gbogbo challenges tẹ́ ń fèsì yìí sí pé ọba adẹ́dà fẹ́ fèyìn fọ̀yín mọ́ lọ́dọ̀ rẹ̀ níwọ̀n bá gbà tẹ́yìn náà bá jẹ́ kí kọ́kọ́ yín àti gbangba papọ̀ kó sì ṣe dọ́gbadọ́gba lọ́dọ̀ ọlọ́run ìdásírù wálé ìlànà lil-mu'min istawa laqad azza fi ad-darayni wastawjaba ath-thana torí pọ̀pọ̀lọpọ̀ àwọn opposite yìí wọ́n ń fàbò sí bá yín lò tó kálukú náà rí gbogbo àwọn tẹ́ ti sọ pé kó jẹ tẹ́lẹ̀ sọ bẹ́ẹ̀ mọ́ iná àwọn ṣẹ̀ṣẹ̀ ń kó jáde kódà ìkan mo tún wo prógámù rẹ̀ ń kó jáde tún analyze ẹ̀ pé sáàfà lọ ẹ̀kọ́ máa dáko ojú màálù mẹ́rìnlélógún látọ̀dún jẹ́ òun ti sọ ibo ló wà látọ̀dún jẹ́ ti sọ fídíò wo ló ṣe lórí ẹ̀ fídíò wo làáfà yín ṣe lórí ẹ̀ fídíò bàbá yín ṣe lórí ẹ̀ fídíò làwọn ẹ̀gbẹ́ yín ṣe làwọn àbúrò yín ṣe ẹ jáde kẹ́ ẹ mújọ́ tẹ́ ṣe fídíò lórí ẹ̀ wá wọn kálukú yín náà ń bá kí pé ọ̀rọ̀ ni wọ́n ń sọ torí pé tí wọ́n fi bèrè ọ̀rọ̀ ń gbà náà ni pé àánú Islam ń ṣe mí sẹ́nìkan sọ fún yín pé ẹ̀sánú Islam ẹ̀sánú ara yín Ọlọ́run ni yá ayyuhal ladhina amanu mo pè yín olùgbàgbọ́ òdodo qu anfusakum ẹ̀la ẹ̀mí ara yín wa ahlikum nara kẹ́ wá padà sọ́dọ̀ àwọn ará ilé yín ẹ̀la ẹ̀mí àwọn ará ilé yín ẹ má torí al-ghayatu kọ́ ìdá wà fún usul wọ́n ní al-ghayatu la tubarriru al-wasilata al-ghayatu la tubarriru al-wasila mo fẹ́ máa rán yẹn Mẹ́kà mo fẹ́ máa bọ̀ kílẹ̀ ọmọ ọ̀rọ̀ mo fẹ́ tọ́jú ọmọ òrukàn mo fẹ́ tọ́jú àwọn ọmọ aláìní mo fẹ́ tọ́jú àwọn opó mo fẹ́ kọ́ mọ́sálásí mo fẹ́ dálé kéwlẹ̀ mo fẹ́ ṣe nǹkan àwọn ẹsẹ̀ ń bó ṣe dáa tó ń tó jẹ́ pé àwọn ẹsẹ̀ rẹ̀ ni téèyàn bá dáadáa pàdé èèyàn gbọ́dọ̀ gbọ́ná haramu ṣe kẹ́kẹ́ nú ẹ̀ tọ́lọ̀ ọba ti kádàrá kó o lè wà nú ẹni tí ọmọ ṣe ọ gbọ́dọ̀ sáré gbọ́nà bòmí lórí pọ̀ fẹ́ máa ṣe ọ gbọ́dọ̀ lọ sẹ́sọ owó nítorí pọ̀ fẹ́ máa rán yẹn Mẹ́kà ọ gbọ́dọ̀ ṣèmùlẹ̀ àwọn àgbà nítorí pọ̀ fẹ́ máa bọ̀ kílẹ̀ ọmọ rọ́ ọ gbọ́dọ̀ rí nǹkan mẹ́lẹ̀ torí pọ̀ fẹ́ káwọn ọmọ ilé kí wọ́n pọ̀ lọ́dọ̀ rẹ wọ́n lè pọ̀ náà nǹkan má láṣeyọrí wọ́n lè pọ̀ náà kọ́ mọ́ sèṣore wọ́n lè pọ̀ náà kó jẹ́ ìbàlẹ́jọ́ bú fún ọ lálìkìyàmà al-ibratu bil-kayfiyya lal-kamiyya ìntẹ́ ẹ bá fi ìṣẹ̀mí ayé yín ṣe ni wọ́n béèrè wọn ò ní béèrè tẹnilẹ́ lọ́dọ̀ yín àfàwọn tẹ́ bá tó wà lábẹ́ yín tẹ́ jẹ́ kí wọ́n rọ́nà àbáyọ lókù bàbá mufti mọ́ sọ yìí láti jẹ́ ẹlẹ́ jókòó tọ́lọ̀ bá ní fídíò mi yọ́ dọ́dọ̀ yín ẹ jókòó kẹ́ ẹ rò pé bẹ́ẹ̀ tí ń bọ̀ láti ilẹ̀ kálẹ̀ ti kú lójú ọ̀nà sẹ́ lè bọ́lọ̀ dáadáa ká ní bẹ́ẹ̀ tí ń bá bọ̀ láti ilẹ̀ kó tó dì sí tọ́lọ̀ ní ká wọ́n ṣẹ̀ṣẹ̀ máa balẹ̀ báyìí ẹ wo ẹlòmíì ọmọ wò pé ọ̀rọ̀ tí ọmọ yìí sọ ó kéré sí ti ń sọ mo lè kéré lójú rẹ lọ́jọ́ orí ìjọ tí wọ́n announce bàbá mufti gẹ́gẹ́ bí mufti pàtí lẹ fi gbogbo ìjókòó mufti yẹn ṣe pàtí gbogbo yín fi ṣe àtẹ̀yìn tẹ́ ń bú wọn lónìí pàtí lẹ fi ṣe oyè ẹ̀sìn tẹ́ fún olóyè ẹ̀sìn pé kó jẹ oyè ẹ̀sìn tí ó máa dájú ẹ̀sìn gbogbo tẹ́ fi ṣe pàtí náà ìlú àti jó àtòrin náà lẹ fi ṣe ṣòkòtẹ́ tí ò yé sígbà náà pé nǹkan náà kò ní padà báyìí kọ́ ni ó ṣe padà dùn dọjọ́ alẹ́ ń kálukú ti mọ̀ náà tẹ́lẹ̀ pé yóò padà dogun yóò dọ̀tẹ̀ torí pé orin ọ̀tẹ̀ náà lọ̀pọ̀lọpọ̀ táwọn ọmọ ń kọ́njọ́ náà orin ọ̀tẹ̀ lẹ́yìn ìgbà náà lẹ́tún challenge gbogbo àwọn tó jẹ mufti síwájú àwọn ọmọ yìí náà wọ́n challenge gbogbo ẹni tó jẹ mufti síwájú pé fatuwa wo wọ́n ṣe àwọn èyí náà tí wọ́n wá challenge àwọn mufti síwájú yìí àwọn náà ni wọ́n tún wá dojú ìjà kọ mufti tí wọ́n láwọn nominate fún àwọn ará Ìlọrin ìtẹ́mi ẹ̀sìpẹ́ẹ̀dì kí n máa gbọ́ lọ́tún lósì ó ní kẹ́ ẹ mọ́ káwọn àwọn ilé kí wọ́n máa pẹ̀tù sí àwọn ọ̀rọ̀ tí ń lọ ẹ wá lọ wórí TikTok lójoojúmọ́ ìbanilókọjẹ́ ìní agbára bàbá mufti
lóòótọ́ mo wà nínú ẹni tí ó lè sọ pé àwọn tí bá ń bà yín ló kọjẹ́ ẹ lè fọwọ́ òfin gbé wọn, àmọ́ lábala bìkánú ẹ̀mí yín èmi ń sọ ilé ìkẹ́mọ́ tún sọ pé ọba tó ní kẹ́mi yín ó gùn títí di táìmù yìí táwọn kan dẹ̀ ti kú sójú ọ̀nà, èèyàn kan lọ sọ pé Jìbìrìlù gọ̀, tírú ẹni náà tẹ́mi rẹ̀ bá gùn dì sí ó yẹ kó gbọ́ yé pé gbólóhùn yẹn ò gbọdọ̀ tẹnu òun jáde, ó lè ti túbá o. ní ìsìnkọ̀ yẹ́ nìkẹ́kẹ́ bí wọ́n túbá tó ráàrí fídíò kẹ́kẹ́ tí a fi padà sọ pé Jìbìrìlù ọgọ̀, àwọn náà ti lọ pàdé Ọlọ́run, ipò ni wọ́n wà wájú Ọlọ́run, àwọn ọmọ wọn wà láyé wọn mọ̀ ṣe mólúdì ló kọ wọn. ilẹ̀ Yorùbá pẹ̀lú àgbákò. àfáà mi ìjọ tí ó kú kọ̀wé jẹ́nàbà orí obìnrin olóbìnrin ló kú sí, àwọn ọmọ mùrídì rẹ̀ ó sì mọ̀ pé àfáà yóò kú re, tó ti bẹ́ẹ̀ wọ́n tún kọ́ wọ́n tún lọ kọ́bì kan fún inú sàárè, wọ́n tún ní ẹ máa lọ jowó bẹ̀, ẹ máa rọ kiri káàbẹ̀. ni àwọn alùsúnà fi dúró lórí yí pé tí Ọlọ́run bá dúró lé ní káwọ́ dúró lé àtànẹ́bì sallallahu alaihi wasallam. in tó clear sí wa ni pé Ọlọ́run bá líkẹ́ ọlákàwọn ànẹ́bì rẹ̀ á ṣe alayhimus salatu wassalamu fún wọn pẹ̀lú àdúrà. in tó sì tó yé wa sí ni pé àwọn sàhábà ọba adẹ́dà lóhun ti ṣàforíjì fún wọn, ó sì lóhun ti yọ́nú sí wọn, tá a bá dákọ wọn á ṣe radiyallahu anhu. in tó lófin nínú lọ́dọ̀ àwọn muhaddithin, lọ́dọ̀ àwọn àfóhùn ní hadith, wọ́n lẹ́yìn àwọn ànábì Ọlọ́run àtàwọn sàhábà ẹni mùsùlùmí tí ó bá torí ó kú lẹ́yìn wọn ẹ tọrọ àdúrà kọ́ lọ́wọ́ bá yín kẹ́ wọn ni. in ló bí gbólóhùn rahimahullah kìí ṣe pé ẹ̀mọ́lẹ̀ ń rọ̀ di wọn. ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣéwù tó kú ìmí ò kú rénu wọn, ọ̀pọ̀lọpọ̀ àfáà tó kú àfáà mi ò kú rè. ìbẹ́nu ẹ̀ náà làwọn náà wáyé ní sísá ọmọ tí ó parí ayé tiwa náà, ìbámu ọbẹ̀ lọ́n kó jẹ́ àtàn rí ni. bàbá mufti in tí wọ́n pè yín fún wa làwọn pè yín mufti diyar, àwọn òsì takò yín. ọjọ́ tí ẹjọ́ yẹ mufti nígbà tẹ́ wà ní reception nínú àwọn tọ́lọ̀ ń kádàrà kí wọ́n deliver message láti Ìbàdàn tí wọ́n wá láti Madul Arabi, bàbá tó bí mi bẹ́ẹ̀ bàbá tó bí mi Samahatul Walid Sheikh Abdul Jalil Adesina Ahmed Atijani wọ́n wà lóyún tó deliver message. ìgbà tí fídíò yẹn tẹ̀mí lọ́wọ́ tí mo repost ẹ̀ sórí page mi, àwọn ọmọ yìí náà ni wọ́n ń bú mi pé kí lọ́kàn tẹ̀ ará Ìbàdàn bẹ̀, torí pé tọ́lọ̀ bá ní kí n padà rí fídíò yẹn padà tó repost ẹ̀, bàbá mi deliver àwọn messages kọ̀ọ̀kan bẹ̀ tó fẹ́ lè mọ́ bá ń tí ń padà ń ṣẹlẹ̀ sí yìí mú. jàmáà ọjọ́ ti lọ, àbẹ́jẹ́ ń dúró lórí pọ́ǹtì yìí. bàbá mufti àgbàlagbà ní ń challenge yìí ni, ọmọdé ní ń challenge yìí ni, onílé ní ń challenge yìí ni, àlejò ní ń challenge yìí ni. ẹ ṣe bí ìgbà pẹ́ rí ẹ rí báyìí, ẹ wá ṣe ìgbà pẹ́ rí, ẹ gbọ́ mi báyìí, ẹ ṣe ìgbà pẹ́ gbọ́. ẹ dákun tọ́lọ̀ ń bá lè ní kọ́ ẹ fọ̀rọ̀ wípé bóyá ẹjọ́ súfì àbí nǹkan èmi ń sọ̀rọ̀ yìí kẹ́ ẹ lè bá a lè ronú kẹlẹ̀kẹlẹ̀ wípé ká sọgbọ́. nẹ́tíwọ́ọ̀kì yẹn ló kú ẹ dákun o, àwọn ni a sáré gbé sí MTN. how many minutes láti lò yín náà kí a ká dàdúrà. àwọn mufti ìfẹ́ dàdúrà ńlá lẹ́yìn tó dásìkò àìṣà ẹ dákun sí ìrọ̀pọ̀ bọ́ọ̀sì yìí jáde náà. kí yẹn jáde bá jẹ́ kó ti stop kádà dó ń bẹ̀ náà lálẹ́ yìí, so ó súnmọ́ kí mẹ́sẹ́jì tí Ọlọ́run kádàrá kó fẹ́ jáde lálẹ́ yìí ti jáde. so èyí tẹ́mi ń tẹnumọ́ ń bẹ̀ ọ̀nà tọ́rọ̀ gbà kàn mí tó kọ̀ mí fi jẹyọ ń bẹ̀ ẹ̀ náà ni mo fẹ́ kẹ́ ẹ wo nẹ́tíwọ́ọ̀kì yẹn. so ṣé voice yẹn ti padà? àwọn èèyàn ní voice tó ti padà báyìí, dákun ẹ bá ń yẹ̀ wò kí n lè bá ka ọ̀rọ̀ sí mufti lé sí, mo fẹ́ ka ọ̀rọ̀ sí wọn létí kí n lè máa lọ. báyìí kó ti sọ kádà dó bẹ̀ náà lálẹ́ yìí, so súnmọ́ kí mẹ́sẹ́jì tí wọ́n ló ti jáde Ọlọ́run kádàrá kó fẹ́ jáde lálẹ́ yìí ti jáde. gbogbo ẹ̀ tọ́lọ̀ ń bá ní kó súnmọ́ àbá mufti ẹni láti Ìbàdàn Abdul Fatai tí wọ́n dákọ ní Lailatul Qadri wọn ẹ̀sìn ni wà ń sọ fún ọbẹ̀ pé kí wọ́n wo báwọn ṣe ń bọ̀. ọba adẹ́dà náà máa sọ tàní orí èèyàn fún yàn nínú al-Qur'an. ọba adẹ́dà máa sọ fún yàn pé wọ́n máa nabi Adama hal ata ala al-insani hinun min ad-dahri lam yakun shay'an madhkura. ṣé àwọn ìgbà kan ò ti lọ, àwọn ìgbà kan tẹ́nìkan kò ti ẹ̀dọ́ ọmọ.
tẹ́nìkan kò tiẹ̀ rí tiẹ̀ rò sọba dédà mọ̀ rán létí kódà tẹ́ bá wọnú suratul hajj suratul mu'minun ọba dédà ní àwọn ibi títí ń ṣe kíni o títí ń rán mọ̀nìyàn létí pé àwọn aláṣẹ báyìí fún ọ só ti gbàgbé ni àwọn aládọ́ láti báyìí só ti gbàgbé ni kódà Umar ọmọ Khattab náà lórú mẹ́tọ̀dù bẹ́ẹ̀ tí ń sọ fárákùnrin kan tí wọ́n ní ń ṣègbéraga lórí ilẹ̀ ó ní wàrákùnrin kí ló ṣe ọ́sùn sí ìgbéraga kayfa tatajabbar wa qad kharajta min makhrajil bawli marratayn ìwọ́n tó yẹ pé ilé tọ̀ lọ gbà jáde lẹ́ẹ̀mejì bàbá rẹ̀ tọ̀ sára ìyá rẹ̀ náà tún tọ̀ jáde láti ojú ara wọn ìmọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ló jẹ́ kébìnà ọmọ lo mẹ́tọ̀dù lálẹ́ bàbá mufti ẹ̀rọnú rẹ̀ látẹ̀yìn bàbá wa lẹ́yìn jẹ́ ẹbírù mi lọ́mọ ọmọ àti bàbá bá sọ̀rọ̀ lóje máa sọ́bà wọn ẹ̀dàkùn torí pé yọ́ ma ń gbóná lọ bẹ́ẹ̀ bí sí wá ń gbóná lọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ìsìláàmù rẹ̀ ti ń bàjẹ́ látara ẹ̀yà àgbàgbà méjì nítorí pé ẹni tó lè jókòó tó lè gbé fọ́tò èèyàn kan jáde tó wá tó àdó sí gbogbo ara rẹ̀ yóò sàkáǹtì tó ṣe oníwájú ọlọ́run lálìkìyámà láti pé mo sọ kọ́ ìdà kanjọ tí mo kọ́ sọ̀rọ̀ yìí pé albayyinatu ala al-mudda'i wal yaminu ala man ankara ẹ̀yin tẹ́ ń pàpè mọ́ra pé wọ́n kàdò sí yín lápò yìí ẹ mú prúfù jáde pé bí wọ́n ṣe fàdóyún sí lágbájá lápò rẹ̀ bí wọ́n ṣe kó jáde padà rẹ̀ bí wọ́n ṣe lọ gbà padà rẹ̀ ẹ gbọ́dọ̀ fi ẹ̀rí yẹn hàn gbogbo ayé wal yaminu ala man ankara ẹni tó ní ǹtẹ́ ní mo ṣe ìṣe àwọn búra ti wọn àti wọ́n ti ẹ̀wà búra àti wọn ò búra èmi ò trust ẹni kẹ́kẹ́ nítorí pé láti lẹ̀ òǹkálùkù yóò ti máa tíjọ ń bẹ lọ́wọ́ ara yín tẹ́lẹ̀ ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ àfáà lónìí ẹ lọ wo òkà tí wọ́n lò sọ́wọ́ ẹ wo báńgùsì ọwọ́ wọn in tí wọ́n ń yà sára òkà náà ẹ bọ́ ní kò sínú ìlànà Islam àti mi tí ẹ ń yà sára òkà ẹlòmíì lè sọ pé al-insanu aduwwu ma jahila ọ̀dẹ̀ ni ò ní làákàyè in tí mo mọ̀ ń pa rẹ̀ mọ́ ń sọ tí mo sì ní fídíò tó púfù ẹ̀ pé in táwọn ń yà sọ́wọ́ níbi òkà yìí ìmọ̀ ṣiṣẹ́ àánú ìmọ̀ ṣiṣẹ́ ẹ̀ṣọ́ ìmọ̀ ṣiṣẹ́ ẹ̀fẹ́ràn ẹbẹ̀ lọ́dọ̀ àwọn bùlùbùlù kọ̀dìríyà pé tí wọ́n ń yà sọ́wọ́ iṣẹ́ kí ní ṣe ẹbẹ̀ lọ́wọ́ alàgúsí tèkó pé iṣẹ́ tí ń yà sọ́wọ́ kí ní ṣe ẹbẹ̀ lọ́wọ́ kíṣkí ẹni wọ́n jáde àchàlẹ́ǹjì wọn ẹbẹ̀ lọ́wọ́ àwọn yásà táàrù tí wọ́n sọ pé gbogbo ara àwọn làwọn máa di nǹkan sí kí làwọn lẹ́nu dì sára gbogbo yín sì ń gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ ilẹ́nu àwọn tí wọ́n sì ń bọ̀ lẹ́yìn jáde sí wọn o ẹ wá ń tẹnu mọ́ tẹnìkan nítorí pé jàjọ wáyé láàrin ara yín àbòsí wọn ń pè yún ẹ̀ẹ̀kẹ́ ẹ̀kọ́ gbogbo ẹ̀ jẹ́nẹ́rà ní kí làdó fẹ́ ṣe lọ́wọ́ mùsùlùmí kò sí tàdó fẹ́ ṣe lọ́wọ́ mùsùlùmí ní àdó pẹ̀lú gbólóhùn rẹ̀ nínú ilẹ̀ Yorùbá bí ó ṣe níṣẹ́ tí ó ṣe lọ́wọ́ mùsùlùmí bẹ́ẹ̀ nẹ́kà lítẹ̀ ń kó jáde gbogbo yín tẹ̀ ń jáde náà lẹ́ní nẹ́kà lítẹ̀ ń sá gbogbo yín náà lẹ́ lásà títẹ̀ mọ́ sà ṣèbí kan la gbé lẹ́nu jọ́ mẹ́ta ilé ìsìtẹ́ ní àfáà kan jẹ́ pé in tí ọba sojú wa àwọ̀ ìdásí àmọ́ ká sọ fún kálukú ṣe jọ ń sọ pé àfáà kan torí pé àṣírí òun kan líǹkì jáde ẹni tá sì rí wá jẹ́ ìlátọ̀dọ̀ rẹ̀ wọ́n sì sọ dẹ̀rọ arinlẹ̀ ṣe bí àfáà lẹ́ ń pe àwọn náà inú yín sì jọ ń dùn pẹ́jọ́ ń pàdé ara yín fídíò ó lẹ́sẹ̀ lórí eléyìn lágbà tọ́rọ̀ ti ṣẹlẹ̀ nísì ìjọ yá sàtàrù sọ pé òun lọ kírun mọ́sálásí àbí kí nǹkan wà ní gbogbo ara àwọn kóhun ó dira lọ ó sì sọ jáde pé èmi ìwà jẹ́ kẹ́ ẹ pa mí ìjẹ̀kẹ́ nìkan pa mí fídíò ó lẹ́sẹ̀ lórí pé tí yá sàtàrù yẹn sọ tí ò dá ni bàbá alágbóró mi bẹ́ẹ̀ táwọn ń ba ẹ̀sìn jẹ́ lójoojúmọ́ tí ìbáyé kọ́ bá dẹ́dà ní protect ẹ̀sìn rẹ̀ sáwọn bàbá alágbọ́rọ̀ omi lójú tí náà ṣe mùsùlùmí ni wọ́n fídíò owó lẹ́sẹ̀ against bàbá alágbọ́rọ̀ omi jákmàlú jáde olóhùn gbára lájẹ̀ ẹ̀ ṣe fídíò kẹ́kẹ́ against ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ jáde tẹ́ sọ tẹ́ la ilaha illallah fídíò owó lẹ́sẹ̀ jama so nínú àwọn tán sọ ní ẹnìkan ní dáìlì kàlámà li ahlihi ok ṣé mo ti dá sọ́rọ̀ markazi náà tí mo ń sọ nísìn ṣé mo ti dá sọ́rọ̀ àmọ́ nínú tí mo ń sọ nísìn láà mo ń sọ fún yín pé ibi tó ẹkẹ́ gbogbo yán lọ tò sí kọ́rọ̀ òfin tutù ìníkẹ́ pé tí ó bá jòdòdó lódòdó ẹ mọ́ dọ̀wọ́ borọ́ ẹni tí ìjà ń wáyé látọ̀dọ̀ rẹ̀ sọ́dọ̀ ara wọn wọ́n ti sọ tó fà táwọn tíjà fi ń wáyé tó fi pọ̀ tó báyìí pé wọ́n ṣe lè mọ́ èèyàn jù mí lọ nínú ìlú ṣebí tí Islam ní adó sínú ru'yatul fadli ala al-ghayr ru'yatul fadli ala al-ghayr
nínú àwọn tí wọ́n sọ pé wọ̀ ní ká bá lọ́dọ̀ mùsùlùmí ni kéèyàn máa ríra rẹ̀ pé mo lọ́lá ju lágbájá lọ. èmi ò tiẹ̀ wá dá sọ́rọ̀ eléyùn, ọ̀rọ̀ tí wọ́n fi dákọ̀ tèmi nínú Lailatul Qadr lèmi ń sọ fún yín pé pẹ̀lú bí wọ́n ṣe dákọ̀ mi ṣe ajẹ́ pé mo ní access kí n bá wọn sọ̀rọ̀ tọ́lọ́ ń bá lè ní kí wọ́n gbọ́ gbogbo tí wọ́n bá máa rí níbi challenges látọ̀dọ̀ èèyàn tó dàgbà, látọ̀dọ̀ ẹni tó kéré, látọ̀dọ̀ ẹni tó jẹ́gbẹ́ wọn, látọ̀dọ̀ ọkùnrin, látọ̀dọ̀ obìnrin, kẹ́rì kà sí pé yín Ọlọ́run fẹ́ fi fọ̀ wọ́n mọ́ kúrò níbi àwọn tó ti jẹ́ kùdìẹ̀kudì ara tiwọn náà ká tó dépò tí wọ́n déhùn níwájú Ọlọ́run lálkìyámà. kálẹ̀mí wọn ti bọ́ kó tó dò ní kí ni wọ́n mọ̀ sọ fọ́lọ̀. bẹ́yìn ó ṣe máa rí náà ní tí wọ́n ti lọ tán wọ́n mọ̀ rántí wọn pé àwọn ni wọ́n ní káwọn lọ máa sa nẹ́kàlí, àwọn ni wọ́n fáwọn ní alifu tẹ̀fìrìdíyà, àwọn ni wọ́n fáwọn ní ojú màálù mẹ́rìndínlógún, àwọn ni wọ́n ṣe kinní kan. àmọ́ lọ́wọ́ ní kẹ́mi wọ́n gùn wọ́n sọ jáde báyìí pé gbogbo àwọn tẹ́ ẹ̀rí tí mo ti sọ tí ọ̀dà sẹ́yìn mo kó jẹ́. mi ń sọ bẹ́ẹ̀ mọ́, ẹ̀mí gígùn yẹn tọ́lọ́ ní kẹ́mi ogun lèmi rán wọn létí pé wọ́n dúpẹ́ rẹ̀ kẹ́sì mọ́ padà sí díẹ̀ mọ́. Ọlọ́run láwọn tó yẹ pé tẹ́ máa ṣíwà àbàjẹ́ kan wọ́n sábòrí sẹ́mi ara wọn. dhakarullaha wọ́n sì rántí Ọlọ́run, wastakfaru lidhunubihim wọ́n tọrọ àforíjì lórí ẹ̀ṣẹ̀ wọn níta àwọn àwọn mútílé tínú. walam yusirru ala ma fa'alu wọ́n sì ní jẹ́ kí nǹkan náà túnmọ̀ rìpíìtì ara rẹ̀ mọ́. in tó jẹ́ tètè wá sọ̀rọ̀ ẹni pé wọ́n ṣe prógráàmù kan bí àná àbíjọ́ wo tẹ́ ń sọ̀rọ̀ ń pa yí pé àyà kan bẹ́ẹ̀ náà Al-Qur'ani tọ́lọ́ ń sọ pé ja'uka wastagfarullaha ẹjẹ́ ìrántí àyà yẹn. so fídíò yẹn mo kàn rí fírí wastagfara lahumur rasul ja'uka ìrántí tí má ti tú àyà yẹn tán ẹ̀yìn ọ̀dá lọ kírùn. Suratul Nisa àyà 64. so nóòrù lè kí máa sáwí àbí nǹkan tó bá gbókọ yín dáadáa èmi ọ̀dá sí ti ń bẹ láàrin yín, àmẹ́yìn tọ́lọ̀ ń bá ní kẹnu yóò ranlẹ̀ nígun kìíní nígun kejì ẹ pẹ̀tù sí bí ṣe ń bàjẹ́ lọ yìí, bí ṣe ń dàrú lọ yìí tẹ́ ẹ ti dípẹ́ ń dì fíìmù ara yín, ẹ̀ ń bara yín ló kọjẹ́, ẹ̀ ń gbé fọ́tò ara yín, ẹ̀ ń kó àdó sí la, àwọn kan ń pe bàbá kejì ní handicap. gbogbo àwọn orúkọ tẹ́ ń pera yín yẹn bí salismul fusuku ba'dal iman. àtẹni tí ò rí àdó lọ́wọ́ mufti tí wọ́n fi kó síyàn lápò òun náà sọ bí gbà kó sojú òun bó lẹ́yìn sọ̀rọ̀ eléyìí náà tó bá díwájú Ọlọ́run lálkìyámà. tọ́lẹ̀ sọ pé dáìlì kàlámàlì àìlì sọ̀rọ̀ tẹ́ sọ sẹ́yìn nìkan níjọ ń bá wí ni ọ̀rọ̀ títí ń tánìṣì méjì àwọn tá a jẹ́ mùsùlùmí sẹ́rù pẹ́yìn nìkan lẹ́yìn nìkan lẹ́ ń dójú tira yín ni ẹ̀ ń dójú ti àwùjọ Islam. ìgbà tẹ́yìn bá jẹ́ ìgbà tí ẹ̀yin tẹ́ bá jẹ́ aṣáájú Ìsìláàmù tẹ́ bá lè dára yín kọ̀ǹtró lórí ìbàjẹ́ kí wá làwọn tí ń bọ̀ lẹ́yìn ọ̀sọ̀, kí làwọn tí ń ké lọ́dọ̀ yín ọ̀sọ̀. Ọlọ́ni wa ma arsalna min rasulin illa liyuta'a bi idhnillah. Suratul Nisa àyà 64. Ọlọ́ni àrójíṣẹ́ kankan illa liyuta'a bi idhni madha bi idhnillah àṣẹ illa li ajli an yuta'a fima ya'muru bihi bi mashi'atillahi wa taqdirihi. Bẹ́ẹ̀sẹ̀ kó lè bá wà máa tẹ̀ láṣẹ tó bá dẹ́dà bá pa pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run náà sí ni. Walau annahum idh zalamu anfusahum. Àwọn tá a rán yín sí o, ina zalamu anfusahum nígbà tí wọ́n bá sàbòyí sẹ́mi ara wọn, birtikabil ma'asi pẹ̀lú pé wọ́n bọ́ sínú àwọn kàbáìrì kan àbínú àwọn ẹ̀ṣẹ̀ alámàm tó rá ní àwọn ẹ̀ṣẹ̀ alkàbáìrù mina dhunub. Anábì ní istanibu as-sab'al mubiqat. ẹjìnà sáwọn gbàmúrágájí ẹsẹ̀ nígbà Ànábì ọkà alákọ̀ọ́kọ́ al-ishraku billah kí wọ́n máa gbé nǹkan mí sẹ́gbẹ̀ Ọlọ́run, kí wọ́n máa gbé nǹkan mí sẹ́gbẹ̀ Ọlọ́run. sẹ́yìn ọmọ ẹ̀yìn ọmọ ẹ̀mọ̀ pé nǹkan mí sẹ́gbẹ̀ Ọlọ́run ni kí wọ́n máa sọ wípé ní àwọn ọkọ̀ kan ń bẹ tí èèyàn bá fà ó táà sì wá owó kọ ẹ tí ò sí nǹkan kan tó tiẹ̀ rìléètì mọ́tọ́ Ọlọ́run bẹ́ẹ̀ tó jókòó àlìjànú ṣẹbọkọ́ nìyàn ẹbọ nìyẹn. al-ishraku billah Ànábì tún kà ọkà as-sihru idán ni gbogbo àwọn nǹkan yẹn, idán ni gbogbo àwọn ojú màálù nǹkan ó gbé wá kéèsì nǹkan míì, idán ni ṣèbí lọ́fà táwọn oníṣẹ̀ṣe fi máa challenge wa, ìlọ́fà táwọn oníṣẹ̀ṣe fi máa challenge àwọn mùsùlùmí pé kí wá láǹfààní kí ní Islam tẹ́ wá sọ pé ń ṣe pé bẹ́ẹ̀ ṣe ń kírun náà lẹ́tún ṣe gíní a tún pàdé ara wa nílé eléku lẹ́ja,
à ń pàdé ara wa níbi tá a ti ń jọ ń jó nǹkan kódà àwọn mí ń bẹ náà àfà àtàjọ sẹ́fà òkè tí ẹ̀ ń bá lọ sẹ́fà ó ní tí ó san lẹ́jẹ̀ẹ́ ó ní tí ó máa fún nǹkan lóṣooṣù àbí lọ́sọ̀ọ̀sẹ̀ àbí kó máa bomi sí kó máa ṣe nǹkan sáwọn eléyìí náà sí èsì ara al-ishraku billah ọlọ́wà ni walau annahum idh zalamu anfusahum ja'uka nígbàtí àwọn yìí bá sàbòyí sẹ́mi ara wọn ja'uka ayyuhar rasul wọ́n wá bá wà nábì ẹ máa wo nǹkan o ja'uka ẹ lọ gbé gbogbo àwọn bàbá mufti inú tó jẹ́ tètè wá pè ní sákèsí gbogbo àwọn nǹkan tẹ́ bá mọ̀ pé tẹ́ bá fẹ́ tú yóò tún máa ṣàkóbá in tó tún ti ṣẹlẹ̀ sẹ́yìn àbí kó tún máa dá confusion lẹ̀ fáwọn ọ̀dọ́ tòní ká tún rò pé ní bóyá nǹkan tí àwọn àfáà túlẹ̀ ń tú ló já tètè pàkíyèsí elé o ló já tètè pàkíyèsí elé o so jẹ́ pé ọ̀rọ̀ mi ta lẹ́yìn direct sọ́dọ̀ àwọn mufti ni kò sí tó kẹ̀mí pa ibòmí so ẹnìkan sọ bí pé nánú mi máa dì láàrọ̀ nàìjíríà lánàá rí ìlú tàrázù bẹ́ẹ̀ náà gbogbo eléyìn máìnà gbogbo eléyìn ìhàlẹ̀ lásán ni ká máa halẹ̀ pé gbẹ́ ń bá ti dá sọ̀rọ̀ yìí á tẹnubọ léèké wọn ìyún náà ń túmọ̀ sí pé wọn ò jámọ̀ nǹkankan nú ayé ni tí wọ́n bá jámọ̀ nǹkankan ẹni bá sọ̀rọ̀ lámọ́ dojú kọ tí n tí bá ń bẹ lọ́dọ̀ wọn bá dá wọn lójú ẹni tí bá ń sọ̀rọ̀ ní kẹ́ fèsì ẹni tí bá ń sọ̀rọ̀ lẹ́dojú wọn pé ọ̀rọ̀ tó ń sọ yìí eléyìí àgbà wọlé sí gbogbo táwa fẹ́ sọ lẹ́sọ pé gbà wọlé so rídíwánù ègún ń bẹ níbi tó ń wà ń bẹ gbogbo àwọn tí mufti dákọ̀ lẹ̀ láti kọ́dírì ìní pé nọ́mbà wọn lẹ́yọ kọ̀ọ̀kan ó ti pàfà jígini so mo sì mọ̀ pé ńgbà táwọn ò tí ì rí kọ́ rẹ̀ gbé tí wọ́n ṣọ́nu ẹ̀ tẹ́yìn náà kọ́ rẹ̀ ó kù díẹ̀ náà tí ó bẹ̀rẹ̀ sí ní pè mí náà èmi ò sì ní ọmọ pè mí àmọ́ kọ́ lọ béèrè inú àwọn tẹ́nu wọn tẹ́rò pẹ́nu àwọn mú l'Amẹ́ríkà wọ́n ti pè mí rí wọn mọ tójú àwọn kan tójọ kèmí àti wọn nìkan èmi ò ní ọmọ pè so àmọ́ kó tó di pé yóò pè kódà nínú àwọn àfáà tí wa náà pè mí pé agbọ́ tí mufti dákọ̀ rẹ̀ nínú òru Lailatul Qadri wọn nú àwọn tí wọ́n sọ pé ẹ̀sìn ẹ̀kú àdúró tì kí ló fà tí wọ́n fi dákọ̀ ẹlẹ́mí sọ fún yín kì í sọ̀rọ̀ àdó wọn fi dákọ̀ tèmi ọ̀rọ̀ yí pé bàbá Ọlọ́run ti ní kẹ́ ẹ dàgbà ẹ ti débi ẹ ń lọ gbogbo ń tẹ́ sọ sẹ́yìn tẹ́yìn gámà lẹ́mìí ara yín pé ọ̀dá ẹ lọ́kọ́ jẹ́ ọ̀rọ̀ ibi tó di kèmí nu iṣẹ́ tọ́lọ́run ní kémi náà wà nínú àwọn tí wọ́n ṣe ń bẹ̀ ibi tó di kèmí ń bẹ̀ nù so ìgbọ́lọ́wọ́ á ti ní kẹ́mi ọmọ ṣẹ́kùn aláǹfààní àtúntí sọ fún wọn kí bàbá kí lè yíò jẹ́ open message báyìí káwọn èèyàn ó lè bá rí pé in tí wọ́n ń kí alùsúnnà sí gẹ̀rẹ́ pé alùsúnnà fọ́ra wọn lórí pé bóyá nkẹ̀kan in tẹ́ ń sọ pé wọ́n ṣe yìí àwọ̀ òsí ń bẹ̀ ẹ̀yin lẹ sọ pé wọ́n ṣe àṣírí evidence lọ́wọ́ yín gan pé wọ́n ṣe ọ̀rọ̀ ẹnu lásán là ń gbọ́ àtẹjọ́ àtẹ̀pè àtẹ̀ébú ààrẹ ara yín jọ lélẹ́yìn àmọ́ tí mùsùlùmí bẹ́ẹ̀ benefit bẹ́ẹ̀ rọ̀rọ̀ tí mò ń sọ yìí nìsín mùsùlùmí mi náà gbọ́dọ̀ ti gbọ́ yé pé tóun náà bá láwọn ọ̀nà kan tóun gbà kọ lọ lọ́hùn láti bí ọdún mélòó kan sẹ́yìn bóyá bí ọdún mẹ́wàá ni àbógún ọdún tọ́lọ̀ máa fún un ní túlùlẹ̀ ọmúrì tẹ́mi òun sì gùndò ní opportunity ni alladhi khalaqal mauta wal hayata liyabluwakum ayyukum ahsanu amala gbogbo tó ẹ̀kọ́ máa tọwọ́ mufti tó ní jáde pẹ̀lú adúrún tó ti wáyé látẹ̀yìn iṣẹ́ ìlú ẹ̀kọ́ jẹ́ o kẹ́sì méjì nǹkan kó tí àwọn débi tí wọ́n fi sọ̀rọ̀ sọ nǹkan kó sì gbọ́dọ̀ tí wọ́n débi tí wọ́n fi sinú bí kódà tí wọ́n bá tún lè ṣe dáadáa lóòótọ́ èmi náà ti ṣiṣẹ́ lórí pé wọ́n lè gbé àwọn kan tẹ́lẹ̀ èmi náà withdraw ń bẹ̀ ká má gbẹ́ nìkankan torí pé ẹ bá lọ wo tí àwọn èèyàn sọ lórí mídíà ń pa wọn aláwọn kan lọ gbé odidi fọ́tò wọn wọ́n sì to àdó sí rand àwọn kan tún gbé fọ́tò àwọn àtìyàwó wọn wọ́n to àdó sọ́wọ́ sára tiwọn wọ́n sì gbéyàwó wọn sẹ́gbẹ̀ẹ́ ṣebí kan náà mo ṣó nísìn ṣebí kan náà tún rí ṣebí kan rèé kí ni wọ́n lè máa fà tó lè tó báyìí láàrin mùsùlùmí sí mùsùlùmí so ajẹ́pọ́n kálùkù yín mọ kọ̀kọ́ ara yín tẹ́lẹ̀ ẹ̀ jáde sọ ni èyí wá ní Allahu yatawalla sarair ọba dẹ́dà lọ́mọ bí ó sì máa yẹjú ọ̀rọ̀ kọ̀kọ̀ àmọ́ nahkumu ala dhawahir ìta àríǹta gbangba làwọn sọ ń parẹ̀ bàbá mufti ẹ máa fi ẹ̀mí yín tó gùn yẹn ẹ fi wà nínú àwọn liyabluwakum ayyukum ahsanu amala wa huwa al-azizul ghafur ọba tó ní yóò lóhun ọgbà túbà yín ọba tó ní kò lóhun ọgbà túbà yín ẹ dákun àsìkò ìṣà lọ́dọ̀ tí wọ́n ń bì 8:20 something ní tásìkì níbi 8:30 something so yóò jẹ́ kí n parí àyà ìkásì dún bẹ́ ọlọ́run ní ja'uka wọ́n wá bá wà nábì àwọn àfáà ní fi hayatika nígbà tó ń lò sẹ̀mí láàrin wọn ni o mukirrina bima irtakabuhu wọ́n wà máa fẹsẹ̀ in tí wọ́n ṣe lẹ́yìn dáyẹrin lẹ̀ lọ́dọ̀ wà nábì nadimina lẹ́ni tí ń kábàámọ̀ pé ń tọ́ ṣe rèé
ta ìbí ìnà lẹ́ni tí sì ń dára wọn padà sọ́dọ̀ ọlọ́run kó wà nẹ́bì àdákùn kí látún máa ṣe sàánú wà bá ní bẹ́lọ́run kó foríjì wà wà talabu li magfirata min Allah tí wọ́n máa wá foríjì lọ́dọ̀ ọlọ́run. ẹ sì rí pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe láàrin ìyàwó Aisha radiyallahu anha àti Ànábì sallallahu alaihi wasallam níjọ́ tí Ànábì pa ìyàwó Aisha lẹ́rìn pé ìwà Ànábì bóòlù tiẹ̀ sí máa ṣàdúrà fún mi kí ni Ànábì sọ. Ànábì ni mo máa ń sọ pé wọ́n ọlọ́run igfir li Aishata ma taqaddama min dhanbiha wa ma ta'akhkhar ọlọ́run dákun bá ń ṣàforíjì fún Aisha in tó ti tì lọ́wọ́jú nú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ àti tí ó tún padà máa ṣe. ìwọ́n ni ìyàwó Aisha ọwọ́ rẹ́rìn tí tó fi jẹ́ pé ìrẹ́rìn yẹn jẹ́ kí wọ́n lọ padà forí lé ìtàn Ànábì pé ọkọ mi. sọ tí tó wà yí pé tí wọ́n bá sọ pé ja'uka tọ́lọ́run sọ pé wọ́n wàá bá wà nẹ́bì àṣefí hayatika nígbà tí wà nẹ́bì ń sẹ̀mí ni o fastaghfirullah àwọn máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run wastaghfara lahumur rasul Ànábì náà máa bá wọn tọrọ àforíjì kí lè rí wa lórí eléyìí náà. arákùnrin kan wá bá Ànábì sallallahu alaihi wasallam ó ní wà Ànábì máa bá ń bẹ lọ́hùn kí n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ wà Ànábì kájọ kó wọ́n rìn wọnú ọgbà Jánnà. Ànábì ní tí wọn náà fi ràn mí lọ́wọ́ ni pé máa rántí bẹ́mi náà fi sádùá níforí kanlẹ̀ rẹ pé kọ́lọ́hún ó ṣe rọrùn. ẹ máa wo nǹkan jàmá. Ànábì ò pera rẹ̀ ní ntọ́lọ́hún ò pé ó dédé ntọ́lọ́hún pa Ànábì Ànábì pera rẹ̀. Ǹjọ́ tẹ bá ti wọ́n ń tó ọ̀rọ̀ débi ọ̀rọ̀ Ànábì ẹ máa ń yàn Ànábì ju ntọ́lọ́hún ṣe ìròyìn rẹ̀ lọ. tọ́lọ́hún bá ní bil mu'minina ra'ufur rahim kìí ṣe rú ra'ufu tọ́lọ́hún ní tànábì o kìí ṣe rahimu tọ́lọ́hún ní tànábì. àwọn nǹkan táwọn alùsùnà ń pèpè fúnnù tí obìnrin jẹ́ pé Islam ó bàjẹ́ kó tó di pákó láyé. Suratul Nisa aya 64 ọlọ́ni wastaghfara lahumur rasul lawajadullaha tawwabar rahima. Ànábì náà máa ṣe kíni yóò bá wọn tọrọ àforíjì ni o. ìgbà tí wọ́n mufti fẹ́ sọ níbi ìntí wọ́n sọ lọ́yìí wọ́n ní tí wọ́n bá débi sàárẹ̀ Ànábì náà déédéé bá a ṣe lè tọrọ àforíjì lójú ayé Ànábì la ṣe lè tọrọ ẹ̀ lẹ́yìn rẹ̀. bẹ́ẹ̀ kọ́ o a lè débi sàárẹ̀ Ànábì ká máa ṣe nǹkan mí ń bẹ́ẹ̀ ìntí ẹni a ṣe ń bẹ̀ la gbọ́dọ̀ ṣe assalamu alaikum ahlad diyari minal muslimina wal mu'minin wa inna insha Allahu bikum lalahiquna nas'alullaha lana wa lakumul afiya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àdúrà tẹ́ni a ṣe. tàbá sì wá débi tí wọ́n gbé sàárẹ̀ Ànábì sí assalamu alayka ya Muhammad assalamu alayka ya Abubakar assalamu alayka ya Umar. ìntá ṣe ń bẹ̀nu tá kó ń bẹ̀ assalamu sáwọn tí ń bẹ́ ń tẹ́ àwọn tí ń bẹ́nu sàárẹ̀ èyí ti ṣáájú wa lọ àwọn náà ń bọ̀ à ń bẹ lọ́hun fún yín àláfíà fáwọn àláfíà fẹ́yìn náà ọ̀tẹ̀ ń tá ṣe ń bẹ̀nu àmọ́ ká wá dóńbẹ̀ ká mọ̀ ní ya Rasulullah khudh bi yadi wa tadarakini ogbe eléyìn ẹbọ ni o ẹ mọ́ pèpè sí díẹ̀ tó bá ní kí ló fàdá ìfi pèpè sí díẹ̀ mọ́ ẹlẹ́ẹ̀fí ń tọrọ àforíjì àwọn tàtẹ̀yìn kọba dẹ́dọ̀ olè bá yá fi yín tayáyá. níparí ọ̀rọ̀ mi jàmá àbá mufti ẹ má jẹ́ kí ọ̀rọ̀ tẹ́ ẹ bá ń gbẹ́rù pé mo ń tẹnu mọ́ ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ tí ó pé tẹ́ má pè rẹ̀ sí ti yín inú bí yín ẹ máa rí àwọn post táwọn èèyàn post tí inú bí yín ẹ máa rí àwọn harakati àwọn èèyàn kódà ẹ máa rí àwọn harakati wọn al-ilmiyya harakati wọn ash-shi'riyya harakati wọn al-khitabiyya harakati wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ ní wo bẹ̀ wọn bá gbé bí tẹ́jú sọ lọ́bá tẹ́ẹ̀rí sọ ẹ ní wo bẹ̀ ẹ mọ̀ pé bọ́lọ́run kó ṣe wọ́lọ́run kó ṣe yín bí kátìbì rísìkì yìí ọ parí ẹ̀ wà ajalihi ọjọ́ mi yóò gùn wà amalihi ẹ̀ ń ṣiṣẹ́ lọ wa shakiyyin am sa'id ó tó ìmọ̀ náà olóríire. àwa mufti láì wọn ọ̀pápọ̀ lóòótọ́ ana ahlu sunnati wal jama'a ana ala madhhabi as-salafi salih gbágbára mi ṣe mọ ẹ̀yin ti yín lórí tọ̀ríkọ̀ àwọn ṣéwù lẹ́wà àmọ́ àgbọ́dọ̀ ríru yín báwọn. innal ula haddathatni wa hiya sadiqatun fi man tuhaddithu anna al-izza fi an-nuql ẹ̀ṣẹ̀ ìjírá kú min al-ma'siyati ila al-maghfira ẹ ma fi wọ́n tọrọ àforíjì agbọ́bẹ̀lẹ̀ náà àgbàlagbà tí wọ́n tọ́ wa gbogbo tó tó rí bá fọ́ wọn ju bó ṣe ẹkọ́ fọ́ wọn lọ àbí tí wọ́n fẹsẹ̀ kọ́ àbí tí kẹ̀kẹ́ bá ṣẹlẹ̀ àbí tí ìyàwó wọn bá ṣe nǹkankan tó dùn wọ́n ní wọ́n Ọlọ́run mo mọ̀ pé èyí sóhun ló ṣe tó dùn mí èmi ni mo ṣẹ̀wọ́ Ọlọ́run ọfẹ́ fara rẹ̀ fìyà jẹ mí ni wọ́n wá tọrọ àforíjì wọ́n dojú àforíjì kọ ọ̀dọ̀ Ọlọ́run. àwọn mufti ẹ dára yín padà sọ́dọ̀ Ọlọ́run. sari'u ila magfirati min rabbikum wa jannatin arduha as-samawati wal ardu u'iddat lil muttaqin ibi tá dúró sí lónìí nù àmbẹ̀lọ́wọ̀n bá dé dáwà su'ila Hakim ani at-tahara wọ́n bè lọ́dọ̀ kan àwọn ọ̀jọ̀gbọ́n pa pé kí là ń pè ní mara faqala ó wá ń dáhùn yí pé igsil qalbaka qabla jasadika ó ní wọn mọ̀ yá mi
lọ fọ ọkàn rẹ síwájú ara rẹ, ọkàn ló kọ́kọ́ fọ̀. Ẹ̀rí pé sí ànábì nù. Ala inna fil jasadi mudghatan idha salahat salaha al jasadu kulluhu wa idha fasadat fasada al jasadu kulluhu ala wa hiya al qalb. Ànábì ní ọkàn ni ilẹ̀ yẹn fọ̀. Ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n wa ní igsil qalbaka qabla jasadik. Ọkàn rẹ ni ó kọ́kọ́ fọ̀ síwájú ara. Wa lisanaka qabla yadayka. Lọ fọ ahọ́n rẹ síwájú ọwọ́ rẹ méjèèjì. Wa ahsini dhanna, kó sì jẹ́ kí èrò rẹ ó máa dá. Wọ́n ní laysa alayka is'adu kulli nnas. Bó lọ gbogbo ọmọ nìyẹn ó ṣe sórí ire bí n tẹ́ máa sọ pé àánú Islam ṣe mí hùn. Eléyìn Ọlọ́run ọ̀ràn yín sí eléyìn. Kì í ṣe dandan fún ènìyàn kankan pé lágbájá musáfẹ́ sọ́dọ̀ lọ́rọ̀, lágbájá musáfẹ́ sọ́dọ̀ lówó, ọba adẹ́dà nìkan ni máa sọ yàn dìbẹ̀. Walakin, wọ́n ní ṣùgbọ́n, alayka alla tu'dhi ahadan, ọgbọ́dọ̀ kópa lára bẹ́ẹ̀ nìkankan, ìtọ́kàn ọ̀nù. Ẹnìkankan, àwọn ọgbọ́dọ̀ ní ẹnìkankan látọwọ́ rẹ̀. Wọ́n ní, faman tahura qalbuhu tahurati af'aluhu. Gbogbo ẹni tọ́kàn rẹ̀ bá mọ́, àwọn iṣẹ́ rẹ̀ náà máa mọ́ o. Iṣẹ́ ọkàn délẹ̀ o. Ẹ̀rí ẹsẹ̀ gbígbà pé ẹ̀rí ni o. Ẹ di ọkàn. Ẹ wà padà sọ́dọ̀ Ọlọ́run. Ẹ jà ní ẹ̀yà àtọ́lọ́run ọba tó nìyàn dá. Ẹ sì túbá lórí gbogbo àwọn, ẹ̀rí pé mo tún tẹnu mọ́, gbogbo àwọn nẹ́kà léhùn, gbogbo àwọn kúndíhùn, ọba adẹ́dọ̀ yọ́nú sí o. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sọ yín ní role model tí epo ká àti mi ọwọ́ tiwọn náà. Wọ́n wò pé nítorí pẹ́yìn àgbà fáà wọ́n sọ pọ́ dáa làwọn fi ń lò ó. Ìṣọ́ra ọba adẹ́dà ní sọ́yàn. Ìfẹ́ràn ọba adẹ́dà ní máa jẹ́ kára yóò fẹ́ràn èèyàn. Ìṣúra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So àmbẹ̀ náà ọba adẹ́dà wa kọjọ́ ó jẹ́ káwa náà máa wà dáadáa. Ibi táà ti dúró lálẹ́ inú jàmáà torí àsìkò ìṣá. Gbọ̀ntọ́lọ̀ bá ní kí ọjà ìlẹ́nu wa tó ṣe déédéé látọ̀dọ̀ ọba adẹ́dà wa. Ọlọ́run kó gbà níjọsìn fẹ́ nìkọ̀ọ̀kan wa. Èyí tó bá jáde lẹ́nu, tó bá fẹ́nu jáde, kọ́dọ̀ ń kọ́ yá fi ẹnìkọ̀ọ̀kan wa náà. Gbogbo mùsùlùmí lágbàáyé, a máa fàdúrà ara àwọn mùsùlùmí ẹgbẹ́ wa lọ́wọ́. Ni wọ́n fi máa sọ fáwọn náà pé walaka bimithlihi, kó rí bẹ́ẹ̀ fún wọn náà. A gbọ́dọ̀ sọ̀rọ̀ tí ò dá, a gbọ́dọ̀ pèèyàn lóko tí ò dá. Àti kọ̀kíní àti kọ̀kejì, a gbọ́dọ̀ sẹ́ndì èbú síbi kankan bẹ́ẹ̀. Gbẹ̀yìn tẹ́ ń kọ mẹ́sẹ̀jì, gbẹ̀yìn tẹ́ ń kọ ráìtọ̀, ẹ bẹ̀rù àtúbọ̀tán tí yín náà. Ẹ sì bẹ̀rù ọjọ́ tẹ́ pàdé ọba tó níyín. Wa hadha wa salli Allahumma wa sallim ala abdika wa rasulika Muhammad ibn Abdullah wa ala alihi wa sahbihi wa sallim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.